One thing I still don't understand is the reason why that every little opportunity or whatsoever that happen in Nigeria, the Igbos always look for an opportunity to put it on Yoruba's head. They always want Yoruba to be the one to pay the sacrifice. What is the problem? What is the problem? 1966 COUP, Ohanese 6 apology, and 10 trillion naira compensation from TINUBU. Following the revelation by former military President General Ibrahim Babangida during the launch of his book, A Journey in Service, that the 1966 COUP was not an Igbo coup as alleged, the Igbo Apex Group, Ohanese Ndigbo, on Sunday demanded an apology and 10 trillion naira as compensation from President Bola Tinubu to the Igbo. We are not going to do that. We are not going to do that. Kilo kan Yoruba nbe, what is the problem? If truly we know what we are doing, this particular period I am calling on, I'm using this opportunity, as I always say, that the Southerners should come together and face the Northerner. For how long are the Southerner continue to be a slave under the Northerner? For how long? But from what I am seeing now, I realize that the El-Rufai and co, they are really working. Yeah, it seems the southeastern people are ready to join the northern people against Tinubu or against Yoruba because of the so much hatred they have against Yoruba. Yes. Shetiwari bai, Yoruba, wake up. This is not the period of, yes, she said this, he did that, and whatsoever, any malice or any whatsoever going on between us that we hold against each other, grudges or whatsoever, please delete it right now. Please, I am begging on Yorubas. We have to be united now. You see this 2027 election that is coming. They have started their campaign. Yes, if you don't know. Both the PDP, LUP, APC, all of them, they have started already. That means to say, these 4 years of President Bola Ahmed Tinubu has finished already. It is only Yoruba that are still waiting. Maybe he's still going to do something or whatever. I still don't know what you are expecting from Tinubu. Because the way I look at Baba Tinubu, he has nothing to offer Yoruba people. Yet, they want to use Yoruba people as a what? As a sacrifice for 1966 coup. What is going on, Yoruba? Kilo Shewa? Do you know that this compensation and the apology they are asking President Bola Ahmed Tinubu to do to the Igbos is not because Tinubu is heading Nigeria as a president presently. It is because of the hatred they have against us during that coup. Because of the story, the AWOLOWOs and all this thing. You won't understand. Hold on for me. Let me read it for you further. Nigerian, this is a typical Yoruba tribal lies sponsored against the Igbo tribe since 1970s. Yoruba said North no like Igbos. Visit any town in North. Visit their GRAs and their major markets. It's always be Igbos and Northerners sharing the same space with love. Ọmọ Igbo tó kọ kíní ń jẹ́ kó yé wa wípé irọ́ burúkú tí Yorùbá ti máa ń pa fún àwọn ìran wọn, wọ́n advice àwọn ìran wọn ni wọ́n kọ history láti jẹ́ kó yé wa wípé láti 70s ni Yorùbá ti máa ń parọ́ fún àwọn ọmọ Igbo wípé àwọn Northern ò gbà tiwọn. Ṣùgbọ́n ẹni ń jẹ́ kó yé wa wípé tó o bá dé North tó dé gbogbo GRAs wọn ní North o wípé wàá rí Northern àti ọmọ Igbo wọ́n ń gbé peacefully, wọ́n ṣe gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àti àbúrò. Yoruba said they are loved by North. Yet, Tinubu, a Yoruba god, struggled to get votes in northern Nigeria as a Yoruba man and finally rests with a paltry 8 million votes, while the most hated by North got a 6 million votes. Ó ní nígbà tí àwa Yoruba tá máa sọ wípé àwọn Northerner wọ́n love Yorubas, wọ́n bá Yoruba ṣe, wọ́n sì gbà ti Yoruba ju ọmọ Igbo lọ. Ó ní God wa, ó rí fásitì Tinubu as God. God wa ni tó bá pè ní God wa. Bẹ́ẹ̀ ni, òòṣà ńlá ni tí gbẹ́bọ kàǹkà lọ́wọ́ wa. Parọ́ ìyẹn. Yes, you can say that again. Ipe pẹ̀lú pé náà tí wọ́n love wa jọ ń ṣe papọ̀. Ọ̀rọ̀ wa yéra wa tá ń pariwo. Tinubu manage láti get 8 million bẹ́ẹ̀. Àwọn ọmọ Yíbò tí Yorùbá sọ wípé Northern no like, wọ́n get 6 million. Ó ní Abba Yorùbá, during programs and ethnic profile crisis in the North, both Yoruba Muslims and Yoruba
Christians are slaughtered without qualms with other Christians or Southerners. We saw the Yoruba coppers that begged for their lives during Buhari's lost and cries. Ipe ní north o bí Yorùbá ṣe ń claim wípé àwọn àti Northern àwọn jọ ń ṣe ni. Wọn ò lè Northern ò lè bá Igbo ṣe. Any minor misunderstanding tó bá ṣẹlẹ̀ nínú Nàìjíríà. Ó ní àwọn Northern ò ní bẹ́ṣù bẹ̀gbà bí Yorùbá ṣe ń claim wípé wọ́n love ara wọn tó. Wọ́n á bẹ̀rẹ̀ sí nípa àti Muslim Yorùbá o àti Christian ni o. Ipe ǹjẹ́ rántí kọ́pà ọmọ Yorùbá kan tí wọ́n fẹ́ gé orí ẹ̀ some years back ní ìgbà during the Buhari wípé tó ń gbàdúrà tó ń bẹ̀bẹ̀ fún ẹ̀mí ẹ̀ yet Yorùbá ń claim wípé àwọn làwọn ṣe kí ni àwọn làwọn ni àwọn àti Northerner wọ́n jọ ń bára wọn ṣe. Mo ń bọ̀ omi ìtìdé o. Ó tún continue bí ó ní Northerners are slaughter Yoruba people like goats. Ṣérọ́ ni, òtítọ́ ni. From Awolowo to Abiola and even jailed Obasanjo. Now tell us how many same North has dealt with Igbo like they have dealt with Yoruba people. Hey, ọmọ Yorùbá, èwo lèwo. Èwo lèwo ọmọ Yorùbá. Èwo lèwo. Mo fẹ́ kẹ́ wá jẹ́ ká gbọ́ fídíò yìí. Kábíyèsí Ọlọ́run. Èyí tí mo fẹ́ kẹ́yin bàbá kẹ́ ẹ mọ̀ nìyí. Mi ò sọ̀rọ̀ òdì sí yín bí Yorùbá ó ṣe mókè lèmi wá ọ̀dà ọmọ wa ní bẹ́ńbẹ́ báyìí. Ọmọ wa ní bẹ́ńbẹ́. Nígbà wo la mọ̀ tí ó tún kàn wá. Bàbá dúró tì í. Bàbá dúró tì í. Bàbá gbà nímọ̀ràn. Bàbá bí a bá dáadáa. bẹ́ẹ̀ bá sásẹ́yìn fún mẹ́bí ń gba Àfọ̀njá. Bọ́bá pé Yorùbá lé ẹlẹ́yọ̀rọ̀ lọ kí wọ́n tó fàbọ̀ fàdí ẹni. Ọ̀rọ̀ Ọlọ́run ò ní rí báyìí. Lóòótọ́ l'Àfọ̀njá dìtẹ̀ sáwọ́lẹ̀ àbí bá ń kọ́. Àmọ́ ń gbọ́ ọ̀rọ̀ fẹ́ yíwọ́ Àfọ̀njá kégbàjáre kí ló dé tẹ̀ ṣùgbà rẹ̀ ńgbà náà. Kí ló dé tẹ̀ ṣùgbà Àfọ̀njá kó wá di pé ńgbẹ̀ bá ṣẹ́gun tán ó ti sun míkúwí ìmíkímí ká tó wá fi wéèsì sínú díẹ̀. Kábíyèsí. Yorùbá lọ́dọ̀ tèmi mo jẹ́wọ́ rẹ o. Mo fẹ́ kó wá gbọ́ àwọn ẹ̀ṣẹ̀ tí ìran Yorùbá tí wọ́n ṣe ọmọ Igbo tí wọ́n ṣe kan oró wa sínú. Demand Tinubu kó wá compensate wọn ní 10 trillion naira kó tún wá tender apology kò ń ṣe nítorí pé ó jẹ́ head of state nítorí wípé Awólọ́wọ̀ wọ́n kan oró Awólọ́wọ̀ sínú wá gbọ́n bì. Ó ní Awólọ́wọ̀ after the war said Igbo must not allow to taste power till 100 years after the war. Shotiri. Awolowo after the war said Igbos must not allow to taste power till 100 years after the war. Ọ̀rọ̀ tí wọ́n kàn sínú nìyẹn. Awolowo was the minister of finance that gave Igbos 20 pounds to restart life. No matter how much you have in account prior to then war, and that was only opportune Igbos. What happened to the rest of their monies? Awolowo stole it. Ẹ ṣe kejì. Ẹ wá tún wá gbọ́. Awolowo is a thief. Reason why IBB almost jailed humans. He chose suicide in a rat poison in his bathroom after brushing. Ó ní Awolowo ó lè ní o later Awolowo bàbá wa Awolowo ọ̀run yín re ó ní ó lè ní o ó ní that is one of the reason why tí IBB ṣe fẹ́ jail ẹ̀ tó fẹ́ sọ wọ́n sẹ́wọ̀n. Ó ní ṣùgbọ́n nítorí Awolowo ò fẹ́ lọ sẹ́wọ̀n ló ṣe lọ gbé náà bàbá ṣe lọ gbé rat poison jẹ tó fi brush ní toilet. Ó tún tẹ̀síwájú ó ní after tí 1966 COUP ogun yẹn tó dúró ó ní Awolowo kò fún àwọn ọmọ Igbo ju 20 pound ó bá ní 1 billion pound sínú àkáǹtì ńgbà náà ṣe mọ̀ pé pound là ń ná ipe 20 pound ló máa fún ẹ tẹ́ fi bẹ̀rẹ̀ ìgbésí ayé àwọn nǹkan tí Awolowo tán ní Awolowo ṣe tí wọ́n ya oró ẹ̀ lára àwọn ọmọ Yorùbá ó nìyẹn tó o bá rí ọmọ Igbo tó bá attack Yorùbá left right center bẹ́ẹ̀ ni pé kí gbogbo ìran wa kó parẹ́ bí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní 1966 COUP yẹn bó ṣe ṣẹlẹ̀ sí àwọn Biafra àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni kó wá padà ṣẹlẹ̀ sí àwọn ọmọ Yorùbá nísìn ohun tí wọ́n fẹ́ nìyẹn and with what I'm saying here kò sí ọjọ́ tọmọ Yorùbá kò sí ọjọ́ tọmọ Igbo máa forgive ọmọ Yorùbá if you like believe it tó bá wù ẹ́ má believe má wàá kọ sábẹ́ fídíò mi pé ẹ yo dára ẹ kìíní kan ohun tí wọ́n kọ síbí òun ni mò ń kà fún ẹ mò ń kà ní òun lórí ẹ. As for the threat, if Igbo should
choose to get compensated. Wá farabalẹ̀ kó gbọ́ dáadáa o. As for the thread, ìyẹn ti ìwé tí Babangida sọ wípé kì í ṣe 1966 COUP o, kò ń ṣe Igbo COUP o. Only if Igbo should choose to get compensated and go through ICC or a reputable court, not only Nigeria will compensate them, but also the Yoruba tribe. Ṣẹ́tìrí wípé compensation tó ní kí Tinubu wá ṣe fún wọn kì í ṣe wípé torí ó jẹ́ head of state lọ́wọ́ yìí on behalf of Nigeria. But wọ́n fẹ́ kó wá ṣe nítorí pé wọ́n believe wípé Awólọ́wọ̀ ṣẹ̀ wọ́n, ó dà wọ́n, ó fìyà jẹ wọ́n. Ìyà tí wọ́n rí lọ́wọ́ àwọn Northern àti gbogbo ogun tó ṣẹlẹ̀ yẹn, wọ́n ò rí nǹkan tí Northern ṣe fún wọn rárá, wọ́n ò rí rò. Nǹkan tí Awólọ́wọ̀ sọ, òun nìkan ni wọ́n dì mú gẹ́gẹ́ bí àṣìṣe tí gbogbo ọmọ ìran Yorùbá títí di eternity tó máa fi pay tá máa pay kíní yẹn, òun náà fi ń yarò yẹn lára wa. And for this little thing tí à ń rí, Igbo will never forgive Yoruba. Be careful, ọmọ Yorùbá pẹ̀lú wọn. Awolowo killed more Igbo during the war with genocide than what God did. Igbo must know history and understand the enemies. Have Igbo seen a northerner mock Biafra or Kanu? No. Shengbo. It's Yoruba people and they will always wish Igbos and not to fight each other. Ṣẹ́tìrí. Bí kéèsì ṣe lọ àfàìmọ̀ kí ẹmọ̀ pé mo dẹ̀ ti máa ń sọ kí níyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ó máa tó stage kan. Àwọn ọmọ Hausa, Fúlàní, Igbo, gbogbo every other tribe Nàìjíríà àfàìmọ̀ kan máa fi àwa Yorùbá sáàrin. Ojú wa máa bò. Ojú wa máa bò. Okay, bàbá yìí sì nínú fídíò tí mo gbé wọlé. Bàbá yìí sọ wípé bó ṣe ṣe ní ìgbà ayé Àfọ̀njá nìyẹn. Tó bá jẹ́ wípé ńgbà tí Àfọ̀njá hùwà tí ò dáa tó ń pe ìran Yorùbá, ká ní ìran Yorùbá lo wípé ẹja àkọ́kọ́ ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká wá fàbọ̀ fẹ́ dìyẹ. Ipe bóyá nǹkan tí Àfọ̀njá ṣe, bóyá ìbá má ṣe. Bàbá yìí wá ń jẹ́ kó yé wa wípé bí Tinubu bá ṣe dáadáa nílẹ̀ Yorùbá bí ó ṣe dáadáa pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ ní Nàìjíríà sìn, ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ lẹ̀. Àwọn middle belt wọ́n ti dá dúró south wọ́n jà fúnra wọn, wọ́n láwọn ò fẹ́ wà ní under north mọ́. Okay, àwọn ọmọ Igbo báyìí sì ṣèbẹ́ ti rí nǹkan tó ń fojú Yorùbá rí. Ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá lẹ̀dẹ̀kọ̀ tẹ́ ẹ̀ wí kankan. Kí ni ká ṣe? Èmi ò wá campaign fún Tinubu o. Ohun tó bá wù ẹ̀yin ọmọ Yorùbá ní kẹ́ ṣe o. Ṣùgbọ́n mo rò wípé ìjókòó àpérò ló tọ́ sí wa ní àsìkò yìí. Àsìkò tá a wà yìí. Àbọ̀ fẹ́ sọ fún mi pé ò mọ oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà ni. Ní nọ́ọ̀tì ibẹ̀ pẹ̀lú Tinubu, gbẹ̀gẹ̀dẹ̀ ń gbiná. Gbẹ̀gẹ̀dẹ̀ ó ń gbiná ní nọ́ọ̀tì. Wọ́n mú ní kékeré. Ṣé rí 2027 ìsáídà kó mẹ́kì kó ní kálukú bá tiẹ̀ lọ àbí kí Nàìjíríà wá ẹ̀bí tókè. Torí àwọn nọ́dẹ́ náà mú ní kékeré o pẹ̀lú àwọn information tó ń dánwò mi àtàwọn write up lóríṣiríṣi. A bẹ̀rẹ̀ sí ní gbé wọn jáde láti ṣe analysis one after the other. Was it not Yoruba media that started the mockery over the death of Sultan and Balewa that ignited the crisis in the north? Was it not Yoruba media? Ṣé ń gbọ́? Wọ́n wá ẹni yìí incite pé kí north àti kí wọ́n lè kógun ja Yorùbá. Tábá wá sọ fún yín wípé Yorùbá àsìkò ọ̀tẹ̀ kọ́ lélẹ̀, àsìkò àbòsí kọ́ lélẹ̀. Ṣẹ̀dẹ̀ máa ṣọ̀tẹ̀ títí àtàbòsí tómi àtẹ̀yìnwó gbé wọn lẹ́nu. Ṣebẹ̀ rí àwọn Ọ̀hánẹsẹ̀ bíi ti àwọn Afẹ́nifẹ́re nílẹ̀ Yorùbá. Ṣebẹ̀ rí wọn tó bọ́ síta sìn tí wọ́n demand tí wọ́n sọ̀rọ̀ síta ní joint voice wọn. Ẹjọ́ tí Yorùbá dà. Tí Yorùbá dà. Babangida bọ́ síta ó sọ oríṣiríṣi gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Àti ẹ̀gbọ́n kó àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa bí mo ti rí àwọn bàbá wa bíi méjì tí wọ́n ti bọ́ síta tó sọ̀rọ̀. Ṣùgbọ́n Afẹ́nifẹ́re kí ló dé tẹ́ swallow tẹ́ dákẹ́ tẹ́ ṣe bẹ́ẹ̀ ni wípé ẹ̀gbọ́n nǹkan tó sọ. Àbòsí náà ni àtọ̀tẹ̀ abálájọ tó lẹ ti kú. Was it not Yoruba media that drew Izogu as an angel with a sword over Sultan like angel over Satan? Ṣé ń gbọ́? Mo ṣe fẹ́ dájàlẹ̀. Northern knows Yoruba people and this is what the East don't know about the people they call their southern neighbors. Ṣé ti rí báyìí? Wípé Southeastern would rather go with the Northerner níbi tí ọ̀rọ̀ Nàìjíríà ń lọ nísìn than choosing to be with Yorubas. Hey, Yorùbá ẹ jí dìde ọ̀tá pọ̀ fún wa. Wọ́n láìkí wa àwọn ládẹ̀ kó rọ́ra àwọn ládẹ̀ bá sùn tá à bá jí. Téèyàn bá ìfejò sórí òrùlé sùn, ó má ilé sùn. Ṣùgbọ́n iná mà ní ò ṣe fi sórí òrùlé sùn.
Yorùbá ẹ jí. Igbo must wake up to the reality. The South knows these people more than the Igbos. Ṣé ti ń gbọ́ àwọn middle belt nìyẹn o. They know the treachery of their warlord that align with Yoruba. Adekunle killed him. Ṣé ń gbọ́? Nigeria must wake to the reality of these people. They have come to change narrative again. Imagine such trash. Ẹjọ́ ṣáwa ni Babangida ni. Ṣé Yorùbá ni Babangida ni? Ṣebí Babangida ló kọ̀wé ó tún ṣe wá jẹ́ Yorùbá ló tún jìyẹ lọ́wọ́ ọmọ Yíbò ẹ máa gbà wá wa máa ti rógò. Yorùbá ẹ̀dẹ̀ jí dìde. Ẹ̀dẹ̀ jẹ́ ká ṣe nǹkan tó yẹ ká ṣe on time. Ká fi ọ̀tẹ̀ àtàbòsí ká fi sílẹ̀. Gbogbo mo wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Yorùbá pátápátá both home and abroad. Ẹ̀yin àgbààgbà, ẹ̀yin ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà, ẹ̀yin ìyá wa, ẹ̀yin yúùtù wa gbogbo wa, what is the way forward? Ṣé gbogbo wa máa lajú kalẹ̀ báyìí? A kàn jókòó adúró pa lórí pé Tinubu wà ńbẹ̀, Tinubu wà ńbẹ̀. Ṣé àníwà stranded? Ṣé omi ò ní tẹ̀yẹ wọ̀n gbé wa lẹ́nu? Àwọn nọ́dẹ́ náà mà bá Tinubu mú kinní ní kékeré. Tí ẹ bá mọ oríṣiríṣi plan tó ń lọ ní north lọ́wọ́lọ́wọ́, àwọn leaders tí ẹ ò expect wípé ní north tó jẹ́ northern leader ní north tí ẹ ò expect wípé wọ́n máa gang up against Tinubu, wọ́n máa ti wà bẹ́ẹ̀. Wọ́n máa ti fọ́ọ̀mù kọ́kọ́ sí. A dẹ̀ máa sọ fún yín pé ẹ̀yin Yorùbá lẹ máa ń mú loyalty yín 1000 tẹ́ máa tara lé yín lọ́pọ̀ àti ilẹ̀ bàbá yín àtàwọn èèyàn yín fún other tribe míì. Tẹ́ máa lọ lóyà sí 100%, 1000%. Kò sí ẹ̀yà kankan ní Nàìjíríà kẹ́ ẹ bá wọn ṣe dojú ikú tó máa ever lóyà sí yín against àwọn èèyàn wọn. Yorùbá nìkan ló máa ń ṣe bẹ́ẹ̀. Àsìkò yìí la máa fẹ́, ó dẹ̀ pásìkò tá a máa jèrè yẹn lélẹ̀. Ṣé ti ń gbọ́? Igbo people wake up. Wọ́n ní middle belt gan-an àgàgà wọ́n mọ irú ìṣẹ̀dá tí Yorùbá jẹ́. Okay, Hausa Fúlàní wọ́n mọ irú ìṣẹ̀dá tí Yorùbá jẹ́ wọn gbà. Okay, àwọn wo ni Yorùbá lẹ wá fẹ́ lẹ bá tó nílẹ̀ Nàìjíríà sí? Ẹ̀yin dẹ̀rẹ́ wọn Nàìjíríà ẹ̀ tí ní kò ní wà negotiable mi ní ká negotiate ẹ̀ mọ́. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìwọ̀nba tá a jọ gbọ́ yìí sí, what is the way forward fún Yorùbá? Ṣé omi ò ní tẹ̀yìn wọ̀gbí ilẹ̀ Yorùbá lẹ́nu báyìí? Ẹ jẹ́ ká tètè jí dìde. Gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ká bẹ̀rẹ̀ sí ní foríkorí ká fi kùlùkùn. Ẹ jẹ́ a ní plan B. Ẹ jẹ́ a bẹ̀rẹ̀ sí ní plan. Torí ọjọ́ kan wàhálà tí gbogbo yín sá fún tẹ̀rọ pé kò ní ṣẹlẹ̀, á kàn déédé ṣẹlẹ̀ gbì like play. Á dàbí ìgbà tí wọ́n ṣá ìṣáná lásán. Kẹ́dẹ̀ tó mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ á ṣe gbù. Nobody will be able to control it. Kò ní sí àyè pé ṣẹ̀ṣẹ̀ ń rásá kìtìkìtì rán katakata ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa ní plan. Plan yẹn lè tètè ṣe é sì torí oníkálùkù àwọn ọmọ Yíbò ń ṣe plan wọn burúkú against 2027 ẹni máa kú ló máa kú. Nọ́dẹ́ náà wọ́n sọ pé sẹ́ ẹni máa rùn ló máa rùn. Náà ti báyìí wọn ò fẹ́ gbé candidate gidi kan jáde torí wọ́n ti rí wípé Southern ló ní láti continue. Táwa ni Southern gan tí wọ́n fẹ́ gbé jáde báyìí sí. Ṣé mọ̀ pé àwọn Northern ti fa àwọn ọmọ Yíbò sẹ́gbẹ̀ẹ́ báyìí. Àwọn south ó sìn wọ́n mú wọn mọ́lẹ̀ burúkú àwọn middle belt yẹn pé ẹ má jẹ́ ajá ẹ máa bọ̀ ẹ jẹ́ a unite ẹ jẹ́ ká jọ bojú àwọn ará people yìí jẹ́. Ṣé ò ń gbọ́? Wọ́n ní kí gbogbo wọn unite against Yorùbá àti sùn à ń hanrun. Mi ìfẹ́ kí fídíò igun jù. Orúkọ tèmi ò yí padà. Yèyé dára kòwé kò ó lè mí jẹ́. Tí fídíò ìbádọ́dọ̀ ẹ̀ jọba mi pé fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá kí wọ́n lè mọ nǹkan tó ń bọ̀ lọ́nà ká lè get ready. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, ó bọ̀jẹ̀ tí. Má gbàgbé o, bá mi share fídíò yìí, drop comment ẹ̀, má sì gbàgbé láti bá mi like fídíò yìí. God bless you as you do so.